ẹ jẹ́ kí n máa fi àsìkò yìí kí gbogbo ẹ̀yin ojúlówó ọmọ Yorùbá níbikíbi tí ẹ ti ń wò mí káàkiri àgbáyé. Ọmọlúkà yín rèé o, mo tún dé gẹ́gẹ́ bí mo ṣe ń dé. Wọ́n ní dídé báyìí ní tewé adé. Mo kí ẹ̀yin ọmọ Yorùbá nílé lóko níbikíbi tí ẹ ti ń wò wá lẹ́ẹ̀kan sí. Èmi náà lọmọlúkà tí ò pé méjì. Ẹ máa wá bá wa pín ètò yìí. Yorùbá bọ̀ ní bí ò bá nídìí obìnrin ìjẹkúmólú. Ìdí tí ẹ fi rí mi lénìí ní ọjọ́ kẹfà nínú oṣù kínní ọdún 2022 kò sí nǹkan méjì ju kíkéde tí à ń kéde ọ̀rọ̀ Yorùbá Nation lọ wípé èyí tí a jẹ ìyà yìí ti tó àti yó aláàjẹyàmọ́. Àwa dẹ̀ ń tẹnumọ́ à ń sọ fún gbogbo àwọn èèyàn lọ́tún àti lósì wípé èyí tí a jẹ nínú ìyà ti tó, ẹ jẹ́ ká fọwọ́ wa ká sọ pé àjẹyàmọ́. Ìyẹn ló mú wa wá sí ọ̀dọ̀ ọ̀jọ̀gbọ́n bàbá wa, èèyàn wa, akíkanjú ni wọ́n tí wọ́n nífẹ̀ẹ́ mẹ̀kúnnù lọ́kàn. Professor Ọlákúnlé Afọlámi, ọ̀dọ̀ wọn la wà lọ́wọ́lọ́wọ́. Yorùbá ní ẹnu oníkan láti ń gbọ́kàn wá. Fúnra wọn á sọ bọ́n ṣe jẹ́, wọ́n á sọ iṣẹ́ tó ń ṣe, wọ́n á sọ tí wọ́n ń gba ìmọ̀ ìjìnlẹ̀ lé lórí. Ẹnu mi kọ́ ni ẹ ti máa gbọ́ gbogbo ẹ̀. Ẹni tí mo wá ń perí àwọn náà rèé gẹ́gẹ́ bí mo ti ṣe àlàyé fún yín. Mo kí yín bàbá mi, ẹ káàbọ̀ o. Àdúpẹ́ olóòtú. Ẹ ṣé gan. Ẹ jẹ́ kí ẹ gbàgbọ́ nínú áńtẹ́mù tí Yorùbá máa ń kọ. Dáadáa, Yorùbá gidi ni mí. Ẹ já kọ áńtẹ́mù wa. Iṣẹ́ wọn fún ẹwà, orílẹ̀-èdè wa. Àgbéga, àgbéga, àgbéga fàyè rí. Ìgbàgbọ́ wa ní pé àti bẹ̀rù làbọ̀ mọ́. Àṣìṣe, àṣìṣe, àṣìṣe bàjọ́lá. Ìṣọ̀kan àtòmìnira ní ẹ jẹ́ ká máa lépa. Tẹ̀síwájú ọmọ ire àtọ̀hún tó dára. Ọmọ òkàrídé ọ̀sìnkò ẹ̀tọ́ rẹ̀. Ìwọ ni ìmọ́lẹ̀ gbogbo adúláwọ̀. Ẹ ṣé, mo dúpẹ́. Ẹ má jẹ́ kó yà mí lẹ́nu bí bàbá wa ṣe ń kọ áńtẹ̀mù Yorùbá yìí tó dẹ̀ ń dùn mọ́ wọn lẹ́nu tí wọn ò dẹ̀ fi kan pé méjì tí ó jẹ́ pé bó ṣe ń lọ náà ń kọ́ tẹ̀lé. Ìyẹn fi hàn yín pé ẹni tí a wá sọ́dọ̀ wọn lónìí ojúlówó ọmọ Yorùbá tòótọ́ ni wọ́n. Bàbá wa, ẹ mọ̀ pé èmi ò gbóyìnbó. Ẹ̀yin gẹ́gẹ́ bí ọ̀jọ̀gbọ́n tí àwọn olóyìnbó ń pè ní professor, èmi ò gbóyìnbó. Ṣùgbọ́n orí ọ̀fẹ́ wà fún yín, ẹ lè sọ Yorùbá kẹ́ wá bá wa fi òyìnbó díẹ̀díẹ̀ sí torí àwọn ọmọ Yorùbá tó ṣe é ṣe tí wọn ò gbọ́ Yorùbá, ẹ lè kàn fi díẹ̀díẹ̀ sí. Lágbára Ọlọ́run gbà bá dórí ilẹ̀ èdè wa, a wà mú èdè Yorùbá lọ́kùnkúndùn bó ti tọ́ àti bó ti yẹ. Tó ẹ bá wa sọ bẹ́ẹ̀ ṣe jẹ́ fún gbogbo àwọn tó ń wò wá káàkiri. Orúkọ tèmi ni Ọlákúnlé Michael Fọlámi, ọ̀jọ̀gbọ́n kan ní ẹ̀ka tí a ń pè ní Sociology, Criminology and Security Studies ní ilé ẹ̀kọ́ gíga Adékúnlé Ajásin University, Àkùngbá Àkókó ní Ondo State tí a wà yìí. Ẹ ṣé, ẹ tiẹ̀ tún bá wa tú désàlẹ̀ kòkò. Ẹ ṣé bàbá mi. Ẹ̀yin àgbà náà lẹ sọ wípé bí nǹkan ò bá lé ni ènìyàn á máa lé nǹkan. Pẹ̀lú ohun tó ń ṣẹlẹ̀ láwùjọ, òun ló mú wa wá sí ọ̀dọ̀ yín lénìí. Mo wá ń fi àsìkò yìí bẹ̀ gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tí ẹ wà pẹ̀lú wa lọ́wọ́lọ́wọ́ kí àwọn ọ̀tá má bàa ráyè láàrin wa. Ẹ máa bá wa lọ́ọ̀vù prógrámù yìí, kẹ́ máa láìkì ẹ̀, kẹ́dẹ̀ jẹ́ kí kọ́mẹ̀ntì yín máa jáde
tẹ́ ẹ bá ní àwọn ìbéèrè fún pòfẹ́sọ̀ wa ẹ kọ jáde nínú comment à á béèrè lọ́wọ́ wọn, wọ́n á dáhùn, màá rí. Bàbá wa, ohun àkọ́kọ́ tí mo fẹ́ béèrè lọ́wọ́ yín ni wípé tí ẹ bá wo gbogbo ohun tó ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà lọ́wọ́lọ́wọ́, ní ọ̀dọ̀ tèmi mi ò mọ ti ẹlòmíì, ó jẹ́ n tó bani lọ́kàn jẹ́ lọ́pọ̀lọpọ̀. Ìpànìyàn, ìfipábánilòpọ̀, ìjínigbé, ìrẹ́nijẹ, gbogbo ẹ̀ àti ìwà ìbàjẹ́. Kí lẹ ṣe rí gbogbo eléyìí sí bàbá mi, àti pé kí lẹ lérò yìí pé ó ṣe okùnfà ohun tó ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà yìí? Tí a bá wò ó gidigidi, ohun tó wà ní orílẹ̀-èdè lẹ́nu ó jẹ́ nǹkan àyéfì, ó dẹ̀ jẹ́ nǹkan àbámọ̀, ó dàbí ègbìnrán ọ̀tẹ̀ ní bá a ṣe ń pàkan nìkan rú. Láti bá ti gba òmìnira ni ìnira ti dé bá wa ní orílẹ̀-èdè Nàìjíríà. I don't think that a single soul that will say that is happy today about the situation of things in the country today. When we look around, when we look at the whole country, be it politics, be it economy, be it environment, people are not happy. Why? Because people are passing through a lot in Nigeria today. Ṣé nípa kidnapping, kájíyàn lódìdí, kò sí ẹni tó free in the country today. Olówó ni o, mẹ̀kúnnù ni o, tálákà ni o, kò sí ẹni tí ó free in Nigeria today. Nítorí pé ìjínigbé ó ti pọ̀ jù, ìpànìyàn ó ti pọ̀ jù. Ṣé ebi tó ń pa àwọn èèyàn ní ká wá sọ ń pa ẹ̀ ní? Nítorí lọ́wọ́lọ́wọ́ báyìí èèyàn tó mú ní Nàìjíríà ó ti ga jù. Àwọn mẹ̀kúnnù dẹ̀ ní ayé ń jẹ púpọ̀ jù. Ìkan tí àánú wa fi ń tira wa ní Nàìjíríà nìyẹn. Àwa láti fọwọ́ ara wa fà á. Nígbà tí látà àwọn àgbẹ̀ a ní kò sí dáadáa. A ní àfẹ́ olóòótọ́, ẹni tó lè dúró tó lè fọkàn tán. Àwa rò pé ọ̀gá wa àgbà tó wà l'Àbújá Buhari ó ti máa kọ́ ẹ̀kọ́ nípa Kuritat tí tó witness ní 1985 ni. Nípa ti kọ́ ẹ̀kọ́, nípa ti lọ sí ìlú òyìnbó. Nípa ìlú òyìnbó tó lọ yẹn ó ti rí a lot ní UK. We didn't know that the man refused to learn anything. How we put our hope and trust in him and pray the entire nation. Let us look at it all together. Níbo ni a fẹ́ kà tó jẹ́ pé ó máa jẹ́ nǹkan orí fún wa? Ṣé ètò ẹ̀kọ́ ni? Ṣé ìgbáyé gbádùn ni? Ṣé ètò ààbò ni? Ṣé ètò ìlera ni? Kò sí ààbò, ó ti wò kéré mọ́ ní àsìkò yìí. Láti year 2015 láti wà ní wàhálà yìí. Nígbà tí Jonathan wà ń bẹ̀, àwa rò pé Boko Haram ọ̀rọ̀ òṣèlú ni. Àwọn èèyàn believe pé let's remove Jonathan, let's put Buhari there. Maybe Buhari will be able to solve the problem with insurgents, not knowing that we just keep quiet and we're looking at them. And even when Buhari came on board, he couldn't stop Boko Haram and other insurgent groups. That's what Bola called sit down, they look. That was the approach adopted by Buhari láti dé orí ìjọba. Ó dá scope wa wípé a máa ní security ní Nàìjíríà, a máa ní better economy ní Nàìjíríà. Gbogbo kan tí wọ́n kù ní wákàtí tá a wáyé nìyẹn kò sí gbádùn. Gbogbo kan ní àwọn oníwàlára ní orílẹ̀-èdè yìí. Ẹ ṣé bàbá wa ọ̀jọ̀gbọ́n Ọlákúnlé. Bàbá wa tí wọ́n ń sọ̀rọ̀ fún àǹfààní ẹ̀yin tẹ́ṣẹ̀ ń darapọ̀ mọ́ àwọn ní Professor Kúnlé Fọlámi tí wọ́n jẹ́ ọ̀jọ̀gbọ́n nínú ìmọ̀ criminology, sociology and security studies láti Adékúnlé Ajáṣin University Àkùngbá Àkókó. Bàbá, gẹ́gẹ́ bí gbogbo àlàyé tẹ́ ẹ ṣe sílẹ̀, Yorùbá ní amúkùn ẹrù ẹ̀wọ́, ó ní òkè lẹ́ ń wò ẹ̀ wo ìsàlẹ̀. Ǹjẹ́ ẹ lérò wípé ìbáṣepọ̀ orílẹ̀-èdè Nàìjíríà, mo sọ nípa ìbáṣepọ̀ ilẹ̀ Yorùbá àti ilẹ̀ Ìgbò àti ilẹ̀ Òkè Ọya, ẹ lérò wípé ìbáṣepọ̀ yìí ni ò dán mọ́rán tó mọ́ tó fi dàbẹ́ ni pé gbogbo rí bó ṣe rí yìí? Ṣé ó ṣẹ̀bẹ̀rẹ̀ sí ní rí bẹ́ẹ̀ ni? Torí èmi lérò wípé láti ọdún tó ti pẹ́ sẹ́yìn àwọn ìyá ti wá sọ yí pé ó máa dáa,
kò dẹ̀ dá wọn láti kékeré làwọn náà ti ń pariwo ẹ wá bá wa yànnàná ẹ̀ ṣé ẹ lérò pé ìpínlẹ̀ Nàìjíríà gan ṣé ẹ lérò ipò dáa ni. adúpẹ́ ìpínlẹ̀ Nàìjíríà kò sí lórí òtítọ́ àti òdodo àwa Yorùbá a ti wà kí Nàìjíríà tó wà 1914 ní àwọn òyìnbó amúnilẹ́rú ni wọ́n kó wa pọ̀ bí orílẹ̀-èdè kan náà ní 1861 Lagos colony ó dá dúró tí wọ́n ṣèjọba tí wọ́n tọrọ ajé wọn dúró dáadáa Òkè Ọya lọ́hùn tó jẹ́ ibi táwọn Haúsá àti Fúlàní wà wọn ò ní ọrọ̀ ajé àwọn òyìnbó wọ́n rí pé ọgbọ́n wo làwọn lè lò táwọn fi máa dey rule successfully the colony. Initially, they divided the country into two, Southern Protectorate and Northern Protectorate. And resources from the south, from Lagos colony, they used it to develop the north. And one processing Yembo, the personal development, we will now realize, is it not won't it be okay for us to join the two protectorates together for administrative purposes? That was the reason why the North and the Northern Protectorate and Southern Protectorate were amalgamated in 1914. After 1914, àwọn nationalists wa látòrí Abat Macaulay wọ́n ti ń dìde wọ́n sọ fáwọn òyìnbó pé ẹ jẹ́ kí àwọn èèyàn wa kí wọ́n dá dúró ìbí ìfẹ́ ní pé kí ẹ dá Òkè Ọya àti ilẹ̀ Yorùbá àti ilẹ̀ Ìgbò papọ̀ ẹgbẹ́ orílẹ̀-èdè kan náà ẹ jẹ́ kí àwọn Abat Macaulay wa ní ẹ̀yẹ́ káwọn èèyàn dá dúró láàrin ìgbà yẹn wọ́n ti bí àwọn bàbá wa Awólọ́wọ̀ Nnamdi Azikiwe Ahmadu Bello àwọn náà wájú ẹ̀yìn bàbá wa late Abat Macaulay nínú òṣèlú yẹn àwọn Awólọ́wọ̀ Azikiwe àti Ahmadu Bello wọ́n ṣe ìpàdé pẹ̀lú àwọn òyìnbó láti gba òmìnira ní 1957 àwọn ọmọ kóòtù òjíire lọ́kọ́ dìde pé ká gba òmìnira lọ́wọ́ òyìnbó amúnisìn tán kó wa ní ẹrú. Meanwhile, Enahoro late Enahoro ó ṣàlàyé pé àsìkò ti tó fún Nigeria independence 1957 àwọn olùgbélò bínú jáde ní house oníbòsíwọ̀n tó jọ bẹ́ẹ̀ àwọn ò fẹ́ òmìnira. Bàbá wa Awólọ́wọ̀ ló lọ bá àwọn olùgbélò pé man look at me, I want you to listen to me and listen along with me. You don't come together as an entity, we won't gain this independence. That's how Awólọ́wọ̀ supported them. Hadn't been, Awólọ́wọ̀ knew that Nigeria would be like this today. He would have allowed Awólọ́wọ̀ to go on his own and allow Azikiwe to live on his own and allow Yoruba nation to remain. Yoruba nation has been in existence before 1914. There wasn't Nigeria before Yoruba nation. So the issue of Yoruba nation is not new. Not something new that has been in existence. What we are trying to do today is to recreate the nation, to go back to where we were before 1914. Ẹ ṣé bàbá wa Professor Fọlámi. Gbogbo ẹ̀yin tí ẹ wà pẹ̀lú wa tí ẹ bá fẹ́ béèrè ìbéèrè ẹ máa kọ kọ́mẹ̀ntì yín jáde máa rí máa bá yín béèrè kẹ́dẹ̀ máa lọ́ọ̀vù prógráàmù yẹn má jẹ́ kán rí fúláàgì mọ́ wa lọ́wọ́. Náà bàbá wa pẹ̀lú gbogbo àlàyé tẹ́ ẹ ṣe sílẹ̀ yìí àwọn ọmọ Yorùbá kan dìde nígbà kan wọ́n dẹ̀ dìde wọ́n ń pariwo pé àkókò ti tó tí ilẹ̀ Yorùbá gbọ́dọ̀ dá dúró gẹ́gẹ́ bí orílẹ̀-èdè lábẹ́ àkóso bàbá wa Professor Banji Akintoye. Ọ̀pọ̀lọpọ̀ nínú àwa tàtújọ́ ọmọ Yorùbá la tún darapọ̀ mọ́ wọn tí a jọ ń pariwo ọ̀rọ̀ Yorùbá nation yìí. Lára àwọn tó darapọ̀ mọ́ wọn ni Chief Sunday Adéyẹmọ tí gbogbo èèyàn ń pè ní Sunday Ìgbòho wà. Ṣùgbọ́n yìí náà gbọ́ nípa gbogbo ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ nínú ilé ẹ̀ bí ìjọba Nàìjíríà ṣe kó àwọn ológun lọ́bẹ̀ tí wọ́n pààyàn síbẹ̀ tí wọ́n bà gbogbo ilé yẹn jẹ́ àti gbogbo dúkìá. Ẹ jọ̀ọ́ gẹ́gẹ́ bí ìmọ̀ ìjìnlẹ̀ tẹ́ ẹ ní nínú ìwà ọ̀daràn
criminology, security study, and some others like that. Sir, kí ni ẹ fẹ́ sọ lórí tó ṣẹlẹ̀ yìí? Ìjà òmìnira kò ń sí nǹkan tí ó rọrùn. Mo rò pé nǹkan tí ó wá kùn ní Chief Sunday Igboho kò ní jẹ́ nǹkan tí ó já wọn ní àyà tó bà wọn ní ẹ̀rù. Mo listen sí program tí ọ̀rẹ́ wa, àbúrò wa, Koiki tó ṣe ń jọ́ kan. Ó ní àwọn ti emphasize the attack all this while. Wípé òun advice olóyè Sunday Igboho kan pa mọ́tò wọn kúrò nílẹ̀ àtàwọn dúkìá wọn. Ó ní nǹkan tí olóyè Sunday Igboho sọ fún òun ni pé asán ilé ayé ní gbogbo mọ́tò àti dúkìá. Wípé nǹkan tí ó wù òun ní òmìnira ilẹ̀ Yorùbá. Ọ̀rọ̀ gidi díẹ̀ nìyẹn pé ká fi sí ọwọ́ òsì wa kọ́má bàá fi jẹun. Kájà fún ìrìn èèyàn nǹkan tó ṣe kókó ni. Mo gbé tàdákátà fún bàbá wa Banji Akintoye. Nígbà tí àwọn ẹ̀yà Ìgbò, when they started their struggle, I was looking at the whole thing, the whole political arrangement. I was thinking that Yoruba people will not come out now to vent their anger, to tell the whole world what they are passing through. Look at Igbo people. They are coming together to separate themselves from the evil arrangement foisted on us by the colonial masters. And thank to goodness, and later on, we realize pé àwọn kan tí kóra wọn jọ tí wọ́n pè àwọn ní Yorùbá nation. Àwọn ọ̀rẹ́ mi, àwọn tó jẹ́ olùkọ́ káàkiri àgbáyé, àwọn tó wà ní Amẹ́ríkà, tó wà ní UK, mo rí wọn tó kóra wọn jọ. Wọ́n wá ń pè mí pé ọ̀rẹ́ ẹ jẹ́ ká sowọ́pọ̀ pẹ̀lú àwọn àjàǹgbara yìí kí a lè gbé ògo ilẹ̀ Yorùbá ká lè gbéga. Wọ́n dá wọn lóhùn pé kan tó dáa ni wọ́n ráwọ́lé wípé ìkan tó yẹ ká fi máa jà fún tipẹ́tipẹ́ nìyẹn. Tá a bá jà ń sìn àtújà yẹn sílẹ̀ di àrọ́mọdọ́mọ wa. I didn't mean that our grandfathers, our fathers have fought this struggle. Would have been doing well today. We would have enjoyed today. But look at our country today. It's nothing to write home about. And when they came together to form this struggle, and I said that, for the first time in the history of human existence, Yoruba people have been able to come together to confront the evil, to fight the evil at its own enclave. I was really impressed with the action. But peaceful protest ni enlightenment ni wọ́n fi bẹ̀rẹ̀. Mo sì rántí pé bàbá wa Professor Banji Akintoye ó sọ fún wa wípé ká má jà o, ká má ta o, pẹ̀lú ọgbọ́n àti ìmọ̀ tọ́lọ́run fi jíǹkí ọmọ káàrọ̀ òjíire a máa gba òmìnira wa láì ta ẹ̀jẹ̀ sílẹ̀. Àwọn ò fẹ́ bá anybody jà, a fẹ́ pa àwọn èèyàn. A dẹ̀ bẹ̀rẹ̀ campaign yẹn nínú owó Yorùbá dùn tó wà nílé láti ní oko lẹ́yìn odi. Wọ́n fẹ́ fàṣìkò yìí gbé sàdákátà fún àwọn Yorùbá tó wà ní òkèèrè. Àwọn ní òyéyé ju àwọn táwa nulé lọ. Àtàwa nulé wọ́n ti kó wa ní ẹrú, wọ́n ti kọ́kọ́ wa ní ẹrú. Ṣùgbọ́n àwọn tó wà ní ìta yẹn, àwọn ló dìde. Àwọn yẹn gan ni akíkanjú ọmọ Odùduwà. Àwọn yẹn gan ni àwọn ẹ̀yà ọmọ Odùduwà tó jọba káàkiri ilẹ̀ Yorùbá. Wọ́n dìde, wọ́n lè sọ àwọn tó wà nílé pé ẹ dìde ẹ̀jà fún ẹ̀tọ́ yín. Ká ní káwo bí ìlú òyìnbó ṣe rí ni. Those that are living abroad are enjoying. They don't like anything today. God really bless them. I've been to Europe. I've been to America. I know what is going on there. People are enjoying there compared to what we are experiencing in Nigeria today. Can you feel one self-centered ni? Wọ́n ní sọ anything. Wọ́n ní kàn fi wọ́n lẹ̀. Bá lè kú dáa. Àwọn olóyè ayé wọn, àwọn olóyè orí wọn, bẹ̀tí wọ́n wá dìde ọmọ ọkọ ni wọ́n. Tí wọ́n ti gbọ́ ọ̀rọ̀ ọmọ Yorùbá kan, báyà Amẹ́ríkà ni o, UK ni o, Germany ni o, mo máa ń gbọ́ bàkárì fún wọn ni. Nínú àwọn akíkanjú, àwọn náà ni tí wọ́n wájú mi, Ọmọlúkà. Ó gbìyànjú, mo máa ń ròyìn ẹ̀ fún àwọn agitators tó wà ní diaspora. Mo sọ fún Barrister Odùmọ̀ṣù nípa iṣẹ́ takuntakun tí Ọmọlúkà tó ń ṣe ní Nàìjíríà. Ọmọlúkà dìde, a lọ sí Iléṣà, lọ sí Ifẹ̀, lọ campaign fún Yorùbá nation, máa lọ káàkiri underground, á pè àwọn èèyàn, á pè wọ́n jọ. Ìkan tí àwọn ọmọ Yorùbá tí wọ́n dá wọlé ìkan gidi ni òmìnira. Ó nídìí àjọ káfíṣọwọ́pọ̀ báyìí. Èèyàn díẹ̀ ló máa ń léwájú o. Ọ̀pọ̀ èèyàn ló máa ń tẹ̀lé wọn o. Nígbà tí àwọn Awólọ́wọ̀
tó fẹ́ gbọ́ òmìnira a lè ka àwọn tí wọ́n kóra wọn síwájú lára wọn ni bàbá wa olóògbé Awólọ́wọ̀ late Nnamdi Azikiwe late Amadu Bello late ìyá wa Fúnmi Kútì àwọn yẹn ló lé iwájú àwọn Ọ̀para ẹ̀nà ọ̀rọ̀ late Fani Káyọ̀dé àwọn yẹn ló lé iwájú àwọn tí ó kù ẹ̀yìn ni wọ́n wà àwọn tó lé iwájú yẹn àwọn yẹn ni wọ́n fi òye yí àwọn tó wà lẹ́yìn pé ẹ dáàpọ̀ mọ́ wa ká gbòmìnira lọ́wọ́ òyìnbó. Ẹ ṣé bàbá mi Olúwa túnbọ̀ máa pọ̀ yín lé. Ẹ̀yin tí ẹ̀ ń wo fídíò yìí lọ́wọ́lọ́wọ́ bàbá wa Prọfẹsọ Kúnlé Fọlámi àwọn ni wọ́n wà lójú fọ́nrán yín tí ẹ̀ ń wò lọ́wọ́lọ́wọ́. A ní pẹ́lẹ́nu ẹ̀ a sì ní ìbéèrè bíi méjì tàbí mẹ́ta tí a sì fẹ́ béèrè. Bàbá mi mo wá ṣe àkíyèsí wípé gbogbo bí àwọn Yorùbá ṣe dìde lọ́tún lósì tí wọ́n ń jà fitafita yìí pé àkókò ti tó táwọn gbọ́dọ̀ dá dúró gẹ́gẹ́ bí ìmọ́lẹ̀ fún gbogbo adúláwọ̀. Now mo wá rí i pé àwọn ọba àwọn olóṣèlú àwọn political leaders àwọn traditional leaders àtàwọn prominent people àwọn èèkàn láàrin ìlú wọn ò fi taratara faramọ́ pé kí ìran Yorùbá dá dúró ká bọ́ lóko ẹrú. Ẹ jọ̀ọ́ kí lẹ rí sílẹ̀ yìí àti wípé kí ni ìbéèrè kí ni àmọ̀ràn tẹ́ fẹ́ bá wa fún wọn. Ẹ̀yin ọmọ Yorùbá nílé lóko nǹkan tí a realize ni pé this struggle is between us and them, between the bourgeois and proletariat, between the rich and the poor in quote. Àwọn ọba wa yẹn àtàwọn olóṣèlú kankan náà ni wọ́n olóṣèlú wà ní ọba wà ní olóṣèlú they are working hand in hand. Ẹ̀yin ti ríbi tí ọ̀gá ẹrú tó máa fẹ́ kí ẹrú ẹ̀ lọ bí ó fẹ́ kí agbòmìnira ọba tó support Yorùbá nation wọn ò pọ̀ lọ títí àwọn ọba díẹ̀díẹ̀ tí ò yéyé tí wọ́n nífẹ̀ẹ́ ọmọ ènìyàn tí wọ́n sì jẹgúdú jẹrá àwọn yẹn ló dìde gbogbo ti Olúkẹ́ńta yẹn dìde ọba kan ní Badagry ọba Akran ó dìde ọba kan láàrin Èkó ọba yẹn náà dìde Tẹ́jú Oṣù kankan. Àwọn tí ò dìde ní àwọn ọba ńláńlá yẹn ó dùn mí pé àwọn òyìnbó wọn ò ní fẹ́ ká destroy àwọn èèyàn kájà ayé àtijọ́ ni wọ́n ti lé àwọn ọba kúrò láàfin láyé tí wọ́n pàtẹ́wọ́lé wọn lórí ni wọ́n pa oko dílé wọn bóyá pa oko dílé yẹn báyọ̀ yí ẹ̀yìn tẹ́ ń gbọ́ mi they will banish them from the city on the palace. Àkókò náà ó túbọ̀ díẹ̀díẹ̀ wọ́n lè pa èèyàn ni wọ́n lè jí èèyàn àwọn tí wọ́n pa ní Sunday Igboho tí wọ́n jí wọn dé ní ọ̀tẹ̀lẹ́dà àwọn spirit wọn ò sùn wọ́n ń jà lọ wọn ò lè lé àwọn èèyàn kúrò nílùú tán ẹwọ tó ń hápù ní Kazakhstan ní èní people rose to confront the evil at the time very soon our people will realize why they need to stand against these people wọ́n ti form alliance lé àwọn èèyàn wa lórí ó fẹ́ kí àwọn èèyàn wa kí wọ́n kúrò àwọn bá jẹ́ pé contract wọ́n máa ń gbà káàkiri wọ́n ti jẹ́ pé wọ́n sọ̀rọ̀ àwọn olódílé ẹ̀jẹ́ owó kéèkéèké ní local government chairman máa ń fún wọn tí wọ́n bá gba order from the local government chairman they can't leave their domain. Àwọn sọ̀rọ̀ àwọn di ẹrú àwọn tó ń jà fún ìran Yorùbá wọ́n fẹ́ jà fún wọn kọ́ bí wọn sí òkè orú bí oríwọ̀ ní ọ̀fífẹ́ yẹn kó wà ní àyè Queen of England bí àwọn ará England àwọn ará Norway àwọn ará Netherlands wọ́n ti fún àwọn ọba wọn lé ní àwọn Yorùbá ní ṣe fẹ́ pẹ́ àwọn ọba yẹn lé ṣùgbọ́n àwọn ọba wa kò dún fún àpọ́nlé àti pọ́n wọn lé kábíyèsí ní sábà ní wọn máa dọ̀bálẹ̀ fún wọn ní a máa fún wọn ní ìyíká fún ìdú àlá máa fún wọn ṣùgbọ́n wọn fẹ́ dá wa lóhùn wọ́n lọ bá wọn olóṣèlú wọ́n lè dé àpapọ̀ mọ́ wọn wọ́n láfi lá tí Yorùbá bá kú sínú ìyà yìí ìyá dẹ̀ ń jẹ́ Yorùbá wọ́n rí pé gbogbo alamọ̀kan tí wọ́n kù ní ìlú Èkó ní àìpẹ́ yìí tí wọ́n rìn láti Àbújá tí ẹni yẹn tó dààmú gómìnà wa gómìnà Èkó Sanwó-Olú tó dààmú ẹ̀ rọ́ndọ̀rọ̀dán mo ṣe wà yìí mo lè kojú gómìnà Èkó kí n sọ̀rọ̀ sí báyẹn ẹni tí ò kàwé ọlárí ọlọ́pàá tó jẹ́ pé kò tó àwọn tó ń tẹ̀lé káàkiri ẹni yẹn ló wojú Sanwó-Olú wọn ìbálẹ̀ tún lẹ́ni yẹn
ó sọ fún Sanwó-Olú pé òun ò ní gbọ́rọ̀ sí ẹlẹ́nu wọ́n ràn wá láti Àbújá ni nígbà tí mo ka kí nìyẹn ní ó tọ́ nídìí yín wọ́n Nàìjíríà bí tó máa bá yín dé nìyẹn ó kàn dùn mí pé àwọn aráàlú ló ń jìjà ẹni ò jẹ ìyà ẹ̀yin omi tí bàtà ti ń ta àwọn èèyàn wa ní ẹsẹ̀ pẹ̀tí díẹ̀ wọ́n máa kọ́ ọgbọ́n mo ti sọ nínú ètò kan rí pé bá ṣe nífẹ̀ẹ́ bàbá wa Tinubu tó bàbá Tinubu ò nífẹ̀ẹ́ wa mọ́ tẹ́lẹ̀ àwọn olókọ́ níwájú pé Yorùbá ń lọ àwọn olókọ́ sọ fún wa pé tí wọ́n jẹ́ kí Yorùbá ṣe jọba Yorùbá fi Nàìjíríà sílẹ̀ nígbà tó kàn wọ́n sìn wọ́n dá wọn Yorùbá nù ilé láti ń kó ẹ̀sọ́ ròde gẹ́gẹ́ bí òwe Yorùbá charity begins at home. You don't want us, you abandon us, you left us and moved to the north to canvass them, to remind them. It won't work this time around. If that worked for Abiola, it won't work for Tinubu. Abiola started from home. I could remember during Hope 1983, Abiola started with the Yorubas, uniting us, working with us, carrying us along. Later on, he extended his frontier to the east, to the north. During the election, people carried Abiola up. They voted for Abiola. This cabal again destroy Abiola, kill Abiola, and we all suffer for it. Many people, many of our brothers and sisters were killed in Lagos and in Ibadan. They never been compensated. No reparation for them. Just kill them for fun. And again, they tried to compensate us. They gave us this man, General Olusegun Obasanjo. When Obasanjo came on board, we all knew that Baba won't see already Yoruba. Never. No go borrow one, see one, we was see one, and who won't see already Yoruba. But I want to pay Baba, oh my father. Go fún Obasanjo ní Yorùbá. Bàbá wa Olúfàlàyé ní gbogbo Yorùbá dìbò fún tí pé ọ̀tẹ̀ akọ̀mọ̀ wípé tí ọ̀pọ̀ Ọbásanjọ́ bá débẹ̀ kò fẹ́ hàn fún ti Yorùbá rí wọ́n sì jẹ́ máa sọ Yorùbá o àwọn èèyàn ní Yorùbá pé àwọn fẹ́ gbọ́ mọ́ Yorùbá lẹ́nu wọ́n sì jọba fún ọdún mẹ́ta nígbà tí níta Muhammed kú bàbá wa Ọbásanjọ́ kò fọwọ́ kan lè Yorùbá fún ìgbéga ilẹ̀ Yorùbá nígbà tí wọ́n lè padà bọ̀ àti mọ̀ pé bàbá yìí náà kò ní ṣe kan sí fúnlẹ̀ Yorùbá àwọn Yorùbá ń gbà yẹn àdìbò fún ní tilẹ̀ tọ́lọ́run but nígbà tí ó yá Ọbásanjọ́ wá lo ọgbọ́n politics tó ní ó dàgbò AD dànù ó fà wọn kan mọ́ra nínú AD wọ́n fọwọ́sowọ́pọ̀ ní Yorùbá lórí wọ́n wá dìbò fún PDP nígbà Ọbásanjọ́ ṣe ọdún kẹjọ pẹ̀lú pé bàbá Ọbásanjọ́ ó máa ṣe dáadáa ó máa yí ilẹ̀ Yorùbá padà lọ́dún méjì ní pé tẹ́ bá lọ sí Ògùn state lẹ́ni ẹ̀dì ọmọ rí pé state lélẹ̀ tí ibi tó Ọbásanjọ́ tó ti kúrò lélẹ̀ tí Ṣàgámù ní tí Ìjẹ̀bú Òde ní tí Ọ̀tà ní ẹni ọ̀nà ilé Kòtò Gíríwò ló wà ní ojú pópó wa kò sí omi ní Abẹ́òkúta tó jẹ́ kápítà tí bàbá Ọbásanjọ́ ti wá kò sí omi bẹ̀ wo lọ sábẹ́kúta mo káàkiri ilẹ̀ Yorùbá ilé ìlú jẹ́ ìdọ̀kàn fún àwa kan pé ẹyẹ ká jáde káàtì sẹ́pọ̀ pẹ̀lú Yorùbá nation ká lè gbé Yorùbá jáde kúrò nínú wàhálà rògbòdìyàn fáyé kéke tí a wà yìí táwọn sọ nípa ọ̀rọ̀ àpáàdì Nàìjíríà lọ ọ̀rọ̀ àpáàdì o kò sọ̀rọ̀ àpáàdì mí ilé ayé mọ́jú Nàìjíríà lọ ẹni tó bá fẹ́ lọ sí airfire kó wá dán Nàìjíríà wò tó wá ní kò sí airfire wá dán Nàìjíríà wò àwọn pé airfire wà ọ̀rọ̀ àpáàdì wà ìyẹn ni pé Nàìjíríà gangan lọ ọ̀run àpáàdì Nàìjíríà gangan lọ ọ̀run àpáàdì wà láìpẹ́ níbi tí ìpayé kéke ẹkún ohun ṣe wà. ẹ ṣé bàbá mi gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tí ẹ bá wa ń pín ètò yìí ẹ túbọ̀ máa bá wa pín bàbá wa Pọfẹ́sọ̀ Kúnlé Fọlámi àwọn ni wọ́n bá yín sọ̀rọ̀ mo dúpẹ́ lọ́wọ́ gbogbo kọ́mẹ̀ntì tí ẹ̀ ń gbé jáde àwọn kan dúpẹ́ lọ́wọ́ yín wọ́n ní ẹ gbé àṣà Yorùbá lárugẹ pé inú wọn dùn àwọn kan tí ẹ̀ ń sọ wípé ọ̀rọ̀ tí ẹ̀ ń sọ jáde lẹ́nu wọ́n ní ọ̀rọ̀ ọmọ akínni inú wọn dẹ̀ ń dùn different comments sir ìbéèrè tí màá béèrè lọ́wọ́ yín báyìí ni wípé lórí bí ìran Yorùbá ṣe máa dúró kí ni ìgbésẹ̀ tẹ́yin ń gbé gẹ́gẹ́ bí professor ìgbésẹ̀ wo lẹ̀ ń gbé láti sọ fún àwọn bí akẹgbẹ́ yín tó kù nínú iṣẹ́ yìí
a mọ ipa tí àwọn academicians tó ń kó láwọn orílẹ̀-èdè kankan káàkiri àgbáyé tí orílẹ̀-èdè yẹn fi dúró. Àwa náà gbìyànjú láti kọ́ orílẹ̀-èdè tuntun tí à ń pè ní Yorùbá nation. Ipa wo lẹ̀ ń kó tàbí tẹ́ ẹ fẹ́ kó lórí bí ó ṣe máa ṣeé ṣe? Ẹ jẹ́ ká kọ́ bẹ̀rẹ̀ nípa ètò ẹ̀kọ́ tí mi wà, sociology, ẹ̀kọ́ nípa ẹ̀dá, ẹ̀ka ẹ̀ ni èmi wà tí mò ń kọ́. Ìtàn bí wọ́n ti bẹ̀rẹ̀ ẹ̀kọ́ yìí ó wá láti orílẹ̀-èdè France. Bí àwọn ọba wá ṣe mọ̀nàmọ́ná játijàti, tí àwọn pásítọ̀ wá ṣe mọ̀nàmọ́ná játijàti léyìn èyí, tí àwọn olórí wá ṣe rándanrandan lédèrèdè, bẹ́ẹ̀ náà ni àwọn olórí wọn, àwọn pásítọ̀ wọn, àwọn ọba wọn ni wọ́n ṣe rándanrandan ní orílẹ̀-èdè France nígbà yẹn. Àwọn aráàlú wá dìde, wọ́n á kojú ìjọba wọn. Àwọn akọ̀kí yẹn ní French Revolution ní sociology. Wọ́n wá dìde, wọ́n ní má fòkó mi tọ̀nà díẹ̀ kan máa ń kọ̀. Wọ́n wá dìde, wọ́n ní ẹ̀yin ọba rándanrandan yìí ó tó gẹ́, ẹ̀yin priest rándanrandan olè yìí ó tó gẹ́, ẹ̀yin olóṣèlú tó ń gbàdújẹ́ yìí ó tó gẹ́. Wọ́n á bẹ̀rẹ̀ ìjà, wọ́n bá bẹ̀rẹ̀ sí wọ ìletò lọ sí ìletò. Mo fẹ́ kẹ́dọ̀ ka nípa French Revolution. Ẹ mọ̀ nǹkan tí mò ń sọ yìí. Wọ́n wá pa àwọn ọba yẹn, wọ́n pa àwọn priest yẹn, àwọn politicians yẹn wọ́n pa wọ́n, ìlú yẹn dàrú. Wọ́n àti ìlú dàrú, àwọn ọlọ́gbọ́n, àwọn olóye, wọ́n wá wo lẹ̀, wọ́n wo bí tí ìrànwọ́ ti máa wá. Wọ́n ní kí la wá lè ṣe nípa orílẹ̀-èdè France, Faransé tó ń dàrú yìí. Ẹnìkan wà nínú ẹ̀kọ́ ti tèmi táwọn pè ní Auguste Comte. Wọ́n sọ fáwọn yẹn pé òun ti ní ẹ̀kọ́ wọ́n ti lè tó ìlú. Ó pè ní social physics. Wípé ìmọ̀ ìjìnlẹ̀ láti tó ìlú wà fún òun. Wípé ẹ kí a tó ìlú báyìí ká gba ìjọba lọ́wọ́ àwọn ọba, ká gba ìjọba lọ́wọ́ àwọn priest, àwọn pastor, àwọn clergy men, ká gba ìjọba lọ́wọ́ wọn, ká gba ìjọba lọ́wọ́ àwọn baálẹ̀ ìletò. Kí a wá fọ́ọ̀mù ìjọba míì, kí a jẹ́ kí fámìlì kó dá dúró, kí ìjọba kó máa fún fámìlì ní ẹ̀tọ́ tiwọn. Nígbàtí ó yá gbogbo olú France, wọ́n ní arákùnrin tá ń pè ní Auguste Comte, ipò káre ọmọ èèyàn gidi ní ẹ́. Bí àwọn orílẹ̀-èdè Faransé ṣe gba òmìnira tó ń dá dúró nìyẹn. Wọ́n dá dúró pé ṣe wọ́n kó wọn lẹ́rú o, wọ́n dá dúró pé wọ́n sì jọba tí wọ́n ti tẹ́ wọn lọ́rùn. Ìjọba lálàáfíà, ìjọba ìdùnnú, ìjọba tó tẹrú tọmọ ní ọrùn ní orílẹ̀-èdè Faransé nígbà yẹn. Àwọn náà wá wò tó jẹ́ pé a jẹ́ onímọ̀ nípa ọ̀rọ̀ ìlú, nípa ọ̀rọ̀ òṣèlú, nípa ọrọ̀ ajé, nípa iṣẹ́ àgbẹ̀, nípa iṣẹ́ ọ̀gbìn, nípa ajé olùkọ́ káàkiri iléèwé gíga ìfáfitì bí Yorùbá ṣe máa ń pè nìyẹn, ibi tí ìfáfitì ètò ẹ̀kọ́ sì sí ní yunifásitì. Àwa kóra wa jọ pé nígbà táwọn èèyàn tí olóyè Sunday Igboho, èèyàn gidi tó ní owó lọ́wọ́, tó ní dúkìá, tí ò ti ẹ̀gbèsùgbẹ̀gbà tó jáde wípé ẹni máa pa ìran mi, ẹni máa pa àwọn èèyàn mi, ẹni máa fi àjẹ ọmọ Yorùbá, kí máa wò yín ràn lòun fẹ́ jà fún ìrántí tóun. Awólọ́wọ̀ jáde títí ó kú sẹ́nu ẹ̀. Abíọ́lá jà ó kú sẹ́nu ẹ̀. Bọ́lá Ìgè ẹ̀mẹ̀ lónìí kan Bọ́lá Ìgè sí. Sunday Igboho wá ní láti máa pa òun, a kì í gbọ́ pọ̀ alàgbà ká má bàa kó lórí ẹ̀ nílẹ̀. Pé sọ máa pa òun, ó sì máa jáde fún ìrìn fún eléyìí, ó sì jáde fún Yorùbá. Nígbà tó wá jáde, àwọn náà wá wò pé olóyè Sunday Igboho jáde, bàbá Bánjí Akíntóyè ó jáde pẹ̀lú ìlànà ọmọ Oòduà lẹ́yìn tí ṣe takuntakun, bàbá lẹ́yìn ṣe takuntakun, bàbá ń kó oríṣiríṣi ẹgbẹ́ jọ. A fún bàbá wípé bàbá ẹ jẹ́ kí àwọn nǹkan náà pè ní Yorùbá Collegium, àwọn ọ̀mọ̀wé, àwọn ọmọ yín tó jẹ́ professor lẹ́yìn yín, ní jẹ́ PhD holders lẹ́yìn yín, wọ́n jẹ́ master degree holders ní ẹ̀yìn yín. Ẹ jẹ́ kí wọ́n kóra wọn jọ, wọ́n fi ìmọ̀ wọn ti ọ̀kan, kí wọ́n fi support, wọ́n fi gbé orí ètò náà la wà. Tó bá tó àkókò ẹ máa dá sí, ẹ má wọrí, ẹ ní sùúrù, ẹ dá sí. Àti France náà ti pè. Wọ́n fi gbé ilẹ̀ Yorùbá ní arugẹ. Àwọn Lúkà àti bàbá wa Bánjí Akíntóyè ní ọdá bẹ́ẹ̀. Wọ́n máa pè àwọn ọ̀mọ̀wé tí jẹ́ ọmọ ọkọ Yorùbá tí wọ́n pè ní ọmọ ọkọ lọ́mọ àlè wà.
òbí mọ́ ló máa ń bí gbogbo ẹ̀ òbí máa bọ́ ọmọ ọkọ abọ́ ọmọ àlè ní ọmọ Yorùbá lè ní ọmọ ọkọ wà ń bẹ̀ Yorùbá fún máa ń pa òwe kan ẹjọ́ tó ṣe bí òwe ẹ̀yìn èèyàn mi wọ́n ní ọmọ onílùú kì í fẹ́ kó tú ayé tẹ́ dìde káàkiri àgbáyé nígbà tó dìde lórílẹ̀-èdè Nàìjíríà lẹ́ni ní Yorùbá lẹ́ni àwọn èèyàn lọ́mọ ọkọ o Yorùbá tún tẹ̀síwájú wọ́n tún máa ń pa òwe pé ọmọ ọkọ ní ògùn ọmọ àlè a sì máa fún àwọn ọmọ àlè Yorùbá ní ògùn wọn náà ni pé tó bá ti wà mọ́lé àwọn náà sẹ́ni wọn tí ìmọ́lé ayérayé. Ẹ ṣé professor kí ni ẹ fẹ́ bá wa ṣe ń sìn pàápàá jùlọ àwọn professors bíi ti yín ọgbọ́n wo lẹ lè dá láti bá wa kó wọn jọ kún lè ṣiṣẹ́ kí iye wọn lè ṣí wípé lótìtọ́ oko ẹrú la wà ó yẹ ká jáde ká dúró gẹ́gẹ́ bí orílẹ̀-èdè kí lẹ lè bá wa ṣe sílẹ̀ yìí láti reach out campaign awareness sọ́dọ̀ àwọn professor bíi ti yín sà. adúpẹ́ àti ní ẹgbẹ́ kan tí a kó jọ tí a ń korúkọ ẹ̀ ní Yorùbá Collegium a ti bẹ̀rẹ̀ ìpàdé láti bí ọdún tí ó kọjá 2021. Kí lẹ pè orúkọ ẹgbẹ́ yẹn lẹ́ẹ̀kan sí? Yorùbá Collegium. Yorùbá Collegium ẹ sọ nípa ẹ̀ díẹ̀ fún. Yorùbá Collegium ó jẹ́ àkójọpọ̀ àwọn akẹ́kọ̀ọ́ àbẹ́ àwọn olùkọ́ ilé ẹ̀kọ́ gíga káàkiri àgbáyé ní ilẹ̀ Yorùbá ni o. Wọ́n jẹ́ ọmọ Yorùbá. Ní ọmọ Yorùbá ilẹ̀ Yorùbá ni o ní Amẹ́ríkà ni o ní UK ni o ní France ni o ní Saudi Arabia ni o wọ́n kóra wọn jọ akóra wa jọ a máa ń ṣe ìpàdé lóòrèkóòrè nígbà tí wọ́n bà ilé olóyè Sunday Igboho jẹ́ àwa ẹgbẹ́ yìí akóra wa jọ a kọ ìwé ẹ̀hónú sí ICC International Criminal Court akọ̀wé sí wọ́n lè dá wa lóhùn pé a máa gbé ìgbésẹ̀ tó jẹ́ lórí ẹ̀hónú wa wọ́n sì bà ilé Sunday Igboho jẹ́ ó jẹ́ ẹ̀dọ̀ kan fún wa àwa Yorùbá Collegium pé àwọn èèyàn dúdú ẹ má bínú o bó ìbò sí máa ń bú wa ní pé bá ṣe dúdú náà ni ọpọlọ wa dúdú lẹ́sìn gbogbo wa lọ́pọlọ wa dúdú àwọn ìbò kọ̀ọ̀kan rí pé ọpọlọ àwa kọ̀ọ̀kan ó jí nígbà tí àwọn ìbò wa kó Nàìjíríà dẹrú wọ́n rí pé ọpọlọ Yorùbá ló jí jù láàrin ìyá mẹ́tẹ̀ẹ̀ta wọ́n wá ní ẹ má jẹ́ kí àwọn Yorùbá kí wọ́n ní opportunity láti dé orí ìjọba tí Yorùbá bá dé orí ìjọba Nàìjíríà ti bọ́ lóko ẹrú nìyẹn ìkan sí gbá bàbá wa Awólọ́wọ̀ sẹ́gbẹ̀ẹ́ nìyẹn tó ń gbá Nnamdi Azikiwe sẹ́gbẹ̀ẹ́ tó mú àwọn tàbátẹ̀wà tó ń gbé síwájú àwọn sọ pé tá bá fi ìmọ̀ wa òye wa ìwé tààmọ̀ tá fi gbé ọ̀rọ̀ ìlárugẹ ó máa ní ojútùú tó ń bá rí pé àwọn tó ń kọ lẹ́tà sí ìjọba orílẹ̀-èdè Nàìjíríà tó kọ lẹ́tà sí ìjọba àgbáyé àwọn ọ̀mọ̀wé wà láàrin wọn wọ́n á dìgìrì ayẹ́kóyà àwọn òyìnbó náà wípé àwọn tí ó jà fún òmìnira orílẹ̀-èdè tí wọ́n àwọn ọ̀mọ̀wé náà ni ẹ má bínú ẹ̀yin èèyàn mi nílòkó àwọn olórí wa wọn ò ní ká bọ́ lọ́wọ́ àwọn ìmúnisìn yìí nípa àwọn ní opportunity láti make owó àwọn mẹ̀kúnnù ní à ń jẹ ìjà tó wà lẹ́yìn ìjà láàrin mẹ̀kúnnù àti olówó ni mo rántí nǹkan tí Karl Marx tó sọ nínú ọ̀rọ̀ ẹ̀ ó ní ó dìgbà tí àwọn mẹ̀kúnnù bá dìde tó májà fún ẹ̀tọ́ wọn ìgbà yẹn ayé tó máa rójú Nàìjíríà ò lè rójú ilẹ̀ Yorùbá ò lè rójú ó dìgbà tí àwọn èèyàn bá dìde àwa fẹ́ kí àwọn tó jẹ́ ọ̀jọ̀gbọ́n tó jẹ́ ọmọ Yorùbá káàkiri àgbáyé wọ́n dáwọ́pọ̀ mọ́ Yorùbá Collegium kí á lè jà fún òmìnira ilẹ̀ wa. ẹni tí bàbá wa ń sọ ni pé ẹgbẹ́ àwọn ọ̀jọ̀gbọ́n ti wà so ẹ̀yin ọmọ Yorùbá káàkiri àgbáyé kì í ṣe nílẹ̀ Nàìjíríà ń bí nìkan lákiri àgbáyé ni ìbá ṣe Amẹ́ríkà ìbá ṣe Canada ìbá ṣe Brazil ìbá ṣe Europe ìbá ṣe Asia ibikíbi yòówù tó bá wà tó o bá fẹ́ darapọ̀ mọ́ ẹgbẹ́ yìí ẹ kàn sí Ọmọlúkà a fi nọ́mbà ṣọwọ́ sí yín tí ẹ lè fi darapọ̀ mọ́ Yorùbá Collegium àwọn professionals ló wà ńbẹ̀ àtàwọn ọ̀jọ̀gbọ́n àwọn professors doctors àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ now bàbá mi ẹnìkan fi ìbéèrè ránṣẹ́ sí bí oníká bí yín pé ǹjẹ́ ẹ tiẹ̀ ń bá àwọn student yín sọ eléyìí. tí ẹ bá rí ẹ tó bá nà mọ́ ní àkùngbà àkọ́kọ́ ní ẹ̀ka ti criminology nǹkan bèèrè lọ́wọ́ wọn gbogbo ìgbà ni mo máa ń jẹ́ kó yé wọn wípé nítorí ọjọ́ ọ̀la yín àwa ṣe ń jà lénìí
kó lè yẹ yín káyé lè dára fún yín wípé ẹ wo ibi tẹ́ ti ń kọ́ ẹ̀kọ́ kò sí iná kò sí ẹ̀ẹ́kọ̀ ń bẹ̀ ìnira tẹ́ fi ń kọ́ ẹ̀kọ́ kò yẹ kó rí bẹ́ẹ̀ ní ìlú òyìnbó ó dà wọn aláwọ̀ funfun ibi tí ó tó kójú òṣùwọ̀n tó decent ìbẹ̀rẹ̀ àwọn tí ń kọ́ ẹ̀kọ́ jẹ́ kí ẹ̀kọ́ kí ó yé wọn gidigidi ìgbà mìíràn máa wọ aṣọ Yorùbá ní sọ̀rọ̀ sínú gbọ̀ngàn ìkẹ́kọ̀ọ́ wọn wọ́n á pariwo tó bá rí mi inú wọn á dùn wọ́n á sọ fún pé ẹ̀yin náà ẹ̀yin ọmọdé ìwé ẹkúnra yín jọ kẹjà fún ẹ̀tọ́ yín tí Yorùbá bá gbọ́ òmìnira yẹ̀ ò ní jẹ yín mọ́ a sọ pé ẹ̀dọ̀rajò wà ní Yorùbá nation bet port ẹ̀yin náà wà ń bẹ̀ custom ẹ̀yin náà wà ń bẹ̀ police ẹ̀yin náà wà ń bẹ̀ immigration ẹ̀yin náà wà ń bẹ̀ ministries ẹ̀yin náà wà ń bẹ̀ gbogbo nǹkan tí wọ́n kún mọ́ yín lọ́wọ́ ẹ̀yin náà máa jọba lé lórí wọ́n ní ẹ̀yin ọmọ ẹ̀ṣọ́ wọ́pọ̀ ẹ kó àwọn ẹgbẹ́ yín jọ ẹ sọ̀rọ̀ nípa Yorùbá nation nípa ìdádúró ti yín àwa tí ẹ̀ wò yìí àwa ti lé ní 50 ọdún ẹ̀yin ọmọ tó ń bọ̀ lẹ́yìn tó rọ̀ láyín àwa ti gbórí jáde wọ́n lè sọ fún wọn pé ẹ má jẹ ìjáyà ìjà fún òmìnira kò ń ṣe crime wọn kò sí wọ́n ti define ẹ̀ wípé crime ni self-determination is not a crime in any part of the world, be it national constitution, international law, or convention. Self-determination is not a crime. Wọ́n ní máa sọ fún wọn gbogbo àníyàn. Wípé tí wọ́n kóra yín jọ papọ̀, tí wọ́n jà fún ẹ̀tọ́ yín, orúkọ yá wà nínú ìtàn wípé jà fún ẹ̀tọ́ yín. Gbogbo gbà, àwọn fi òye yé wọn. Gbogbo gbà, àwọn fi yé wọn pé ẹ wo nǹkan tí ẹ̀kọ́ tá ń kọ́ yín. Ìjọba òmìnira wà nínú ẹ̀kọ́ tẹ́ à ń kọ́ yín. Ẹ jẹ́ wà ní sociology òmìnira ló fi dá ẹ̀kọ́ yín sílẹ̀ ẹ jẹ́ wà ní criminology kí a máa jẹ ìran yín ló ti dá ẹ̀ka ètò ẹ̀kọ́ yìí sílẹ̀ a máa ń sọ fún un dáadáa ní gbogbo ìgbà. ẹ ṣé bàbá wa ká tó máa lọ ó kù béèrè kan péré kí lẹ ti rí gómìnà ìpínlẹ̀ Ondo òun ni alága fún gbogbo àwọn gómìnà ní gbogbo ilẹ̀ Yorùbá ìhà wo lẹ lérò ipò kọ sí ọ̀rọ̀ òmìnira àwọn ọmọ Yorùbá lórí ìjàngbara? àwọn lókà ẹ jẹ́ ká fi ọ̀rọ̀ òṣèlú sílẹ̀ ká fọ̀rọ̀ APC PDP ọ̀pọ̀ sílẹ̀ tábàní ẹni tó kọ́ dúró tán ní ọmọ kárò jíire tó máa ń jà fúnlẹ̀ Yorùbá ọ̀gá wa Akérédolú ọ̀kan gbòógì ni wọ́n nínú àwọn gómìnà tá nílẹ̀ Yorùbá Akérédolú nìkan ló máa ń jáde yàrá wò pé ó jẹ́ APC kágbàgbé APC kágbàgbé PDP ká sọ ti ọmọ Yorùbá wọ́n ti Yorùbá nígbàtí ìjà ìtakọ́ bẹ̀rẹ̀ Akérédolú sọ fún wa ìyẹn ọ̀gá wa Akérédolú gómìnà wa Akérédolú ó sọ fún wa wípé àwọn support Yorùbá nation bet ní gbogbo Ondo state wọ́n ti ka Nigeria anthem tán national anthem tán kọ Yorùbá anthem ní ilé ìwé tó wà níwájú ilé mi tó wà ní Ọ̀dà road láràárọ̀ ní máa ń gbọ́ tó máa kọrin iṣẹ́ wà fún lẹ́wà ògbóríyìn fún bàbá wa Akérédolú ọmọ ní bàbá wa Akérédolú nígbà tí ó jẹ́ olórí àwọn gómìnà ti ọ̀dọ̀ wa ní ilẹ̀ Yorùbá ń bí àwọn gómìnà yòókù tí ẹ̀rù ń bà wọ́n ti dọmọ ojo bàbá wa Akérédolú ló ń gbò ní gbó wọn láyà wípé ẹ dúró ẹ má jẹ́ kí wọ́n wá kó ìròyìn lẹ́rú ẹ má jẹ́ kí wọ́n wá dalẹ̀ Yorùbá rú àwọn pàyànpàyàn àwọn darandaran tí wọ́n pè ní darandaran ẹ ká gbé ètò dìde tán fi takò wọ́n dáwọn dúró wọ́n wá gbé Àmọ̀tẹ́kùn dìde bàbá wa Akérédolú gbé Àmọ̀tẹ́kùn dìde wọ́n tún jáde lọ sí gbogbo ilẹ̀ Yorùbá tó kù pé ẹ̀yin gómìnà tó kù etí ní mélòó ẹ bẹ̀rẹ̀ Àmọ̀tẹ́kùn gbogbo àwọn tó kù wọ́n bẹ̀rẹ̀ tẹ́rẹ̀tẹ́rẹ̀ wọ́n ó jọ gáté kò jọ gàté ó fi ṣẹ̀ṣẹ̀ méjì tíró àwọn tó kù ògbórí jáde tán nínú àwọn gómìnà wa tó kù ti Èkìtì ti Ọ̀yọ́ Ògùn Ọ̀ṣun wọ́n gbé Àmọ̀tẹ́kùn sílẹ̀ Èkó nìkan ni ò gbé Àmọ̀tẹ́kùn sílẹ̀ nítorí politics kò dùn nígbà tí wọ́n fi ka rẹ́ bàbá wa Sanwó-Olú ní inú nínú àwọn gómìnà ta ní ilẹ̀ Yorùbá bàbá wa Akérédolú ó dúró tán ká ní kì í ṣe ọ̀rọ̀ Nàìjíríà wọ́n jẹ́rìí bàbá wa Akérédolú ó máa support Yorùbá nation ó wà tẹ́lẹ̀. ẹ ṣé ẹ má jẹ́ ká sọ jù bẹ́ẹ̀ lọ inú mi dùn wípé ẹ sọ ojú abẹ níkò
tó Yorùbá a dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin ọmọ ọkọ ilẹ̀ Yorùbá tí ẹ ti wà pẹ̀lú wa láti àárọ̀. Ọmọlúkà ló ṣì ń bá yín sọ̀rọ̀. Bàbá wa tí ẹ dẹ̀ ń wò lójú fọ́nrán àwọn ni Professor Kúnlé Fọlámi tí wọ́n jẹ́ Professor of Sociology, Criminology and Security Study láti Adékúnlé Ajáṣin University Àkùngbá Àkókò. Ẹ̀dẹ̀ tí gbogbo àlàyé tí wọ́n ṣe ń pé àwọn ti gbóríṣiríṣi ìgbésẹ̀ lórí pé kò sí tó burú tí ìran Yorùbá bá dá dúró. Láti parí ọ̀rọ̀ wa bàbá ẹ jọ̀wọ́ kí ni àmọ̀ràn general àmọ̀ràn fún gbogbo àwa tí à ń pariwo pé ilẹ̀ Yorùbá gbọ́dọ̀ dá dúró? Ẹ fún wa lámọ̀ràn ká fi parí ohun gbogbo. Wo àwọn agitators wa yẹ ká tẹ̀síwájú. Bíbélì ní once you lay your hand on a plow don't look back. a ti bẹ̀rẹ̀ náà nìyẹn wá wọ ẹ̀yìn. Wọ́n ní ẹni bá parí eré ló mèrè sá. Ó léwu tí àwọn èèyàn bá padà nísìnyí di òmìnira kò ń wá ní ọjọ́ kan. díẹ̀ mo lè dúpẹ́ lọ́wọ́ àwọn ajìjàgbara níbi tí wọ́n bá dé. Bàbá Akíntóyè, bàbá wa Akíntóyè, tí Sunday Igboho bàbá wa náà ni a dúpẹ́ lọ́wọ́ wọn gidigidi fún òye àti ìmọ̀ àti wọ́n sì lọ́wọ́ Yorùbá ní ojú tó tún bá dá dúró. Ìdẹ̀lọ́rùn ìrọ̀rùn wà fún ọmọ káàárọ̀ òjíire, a dúpẹ́ lọ́wọ́ wọn. Abẹ́yẹ ká bẹ̀rù pé ò lè kú kan òní ilé bàbá ẹ̀ o. Wọ́n á pa èèyàn á kú, èèyàn tún máa kú ní. Ká má kú ikú ẹ̀sìn ló ti dáa jù. Ẹni tó bá kú sínú ṣọ́ọ̀bù yìí orúkọ lè parẹ́ nínú ìtàn Yorùbá. Ó dẹ̀ kí àwọn agitators wa tí wọ́n gbé lọ sí Àbújá wọ́n fi wọ́n sílẹ̀. Mo kí Lady K ọlá fún ní okun àti agbára. Ó dẹ̀ kí àwọn agitators wa míì tí wọ́n kúrò sí Àbújá tí wọ́n ti padà wálé wọ́n sì continue nínú ṣọ́ọ̀bù yìí. Omi yalé bí tó bá wà tó máa ń gbọ́ mi. Mo kí ọmọ gidi ní ẹ́. Àwọn tó ń dalẹ̀ ẹ kò máa dalẹ̀ wọn, ẹni bá dalẹ̀ á balẹ̀ lọ, ọ̀dàlẹ̀ balẹ̀ kù. Ẹ kí n dá wa lógún ní àṣálẹ́ yìí pé gbogbo ọmọ Yorùbá àti tó wà ní APC ní o àti PDP ní o, Yorùbá máa kọ̀wé kan wípé iná ilé ọmọ ewúro máa yá gbẹ̀yìn. Gbogbo wọn sì ń bọ̀ darapọ̀ mọ́ wa torí nísìnyí tí wọ́n fi kàrẹ́ ọ̀gá wa bàbá wa Sanwó-Olú ní múlẹ̀kọ̀. Òun náà ti mọ̀ wípé kò sí ọ̀dọ́ jẹ́ wọ́n Nàìjíríà ìtànjẹ́ ní wọ́n Nàìjíríà calm. Ó ti mọ̀ pé ilé ẹni ni ilé ẹni. Ni wọ́n Nàìjíríà bẹ́ẹ̀ tí a ní fi bàbá wa Sanwó-Olú sílẹ̀ ọmọ ẹni ò sì ìdíbẹ̀ bẹ̀rẹ̀ káfílẹ̀ kẹ̀ síde ọmọ ẹlòmíràn tẹ́ni. Ẹ ṣé bàbá mi, mo dúpẹ́ lọ́wọ́ yín. Tó Ọmọlúkà yín rèé o, àníri jù báyìí lọ lórí àkànṣe ètò yìí. Ẹ máa bá wa dúpẹ́ lọ́wọ́ bàbá wa, ẹ máa bá wa dúpẹ́ lọ́wọ́ wọn. Ọ̀pọ̀lọpọ̀ irú wọn bí àwọn onímọ̀ ìjìnlẹ̀ bíi tiwọn náà ló wà, ṣùgbọ́n tẹ́ ẹ máa gbọ́ pé kò sí tó ń jẹ́ Yorùbá nation kò tí ẹ lè ṣeé ṣe, kò lè bọ́ sí, kò ní ṣe, oríṣiríṣi lẹ máa gbọ́. Ṣùgbọ́n pẹ̀lú pé wọ́n sì wà lẹ́nu iṣẹ́, wọ́n sì dúró lórí òtítọ́ pé kò sí tí kì í ṣe wọ̀ pé èèyàn jà tó bá sọ̀rọ̀ fún self determination, kò sí tó burú nínú ẹ̀. Fún ìdí eléyìí ó yẹ ká gbóṣùbà fún àwọn bàbá wa yìí. Ọ̀pọ̀lọpọ̀ kọ́mẹ̀ntì ló jáde ń bí, wọ́n ní ká máa dúpẹ́ lọ́wọ́ yín, wọ́n ní iṣẹ́ lẹ ṣe, wọ́n lọ́mọ ọkọ nìyí. Rafiat Brian ti thank you sir. Bashiru ó ní ẹ ṣeun adúpẹ́ sà. Àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ Ayọ̀délé Òjó well done sà. Àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n láwọn dúpẹ́ lọ́wọ́ yín, wọ́n lẹ ṣe. Wọ́n ní lágbára Ọlọ́run, wọ́n ní Yorùbá nation wọn ló máa ṣojú gbogbo wa. Tó bàbá adúpẹ́ lọ́wọ́ yín lẹ́ẹ̀kan o. Kò ní ju báyìí lọ. Ọmọlúkà lórúkọ mi. Ẹ bá wa pín ẹ share. Ẹ̀yin tẹ́ wà ní YouTube, tẹ́ wà ní kìnní. Bàbá wa ní ká quantum ká fi parí o. Jẹ́ kí n fi sí kẹ́lẹ́, that is to tell you ìhà tí wọ́n kọ sí ọ̀rọ̀ Yorùbá pé wọn ò fi ṣeré rárá àti rárá. Anthem náà la máa fi parí.
ìgbàgbọ́ wa ni pé àti bẹ̀rù làwọn mọ́. Ká ṣiṣẹ́, ká ṣiṣẹ́, ká ṣiṣẹ́ ká jọlá. Ìṣọ̀kan àtẹ̀gùn Ire ká máa lépa. ẹ jẹ́ ká máa lépa. Tẹ̀síwájú ọ̀pọ̀ ire àtọ̀hún tó dára. Ọmọ ìdè lọ́sípò ẹ̀tọ́ rẹ̀. Ìwọ ni ìmọ́lẹ̀ ògo adúláwọ̀. ẹ ṣé mo dúpẹ́ bó ṣe rí òun ni ẹ ti gbọ́ yẹn. Nọ́mbà mi ti wà ń bẹ̀ yín tí ẹ bá fẹ́ kàn sí bóyá ẹ fẹ́ darapọ̀ mọ́ Yorùbá Collegium tí wọ́n sọ nípa ẹ̀, ẹ kàn sí nọ́mbà mi Àwọn yẹn. ẹgbẹ́ mìíràn. À á fi nọ́mbà yín síbẹ̀ kẹ́ lè darapọ̀. Ẹ̀yin tẹ́ bá dẹ̀ fẹ́ pè mí láti bá mi sọ̀rọ̀ lẹ́yìn ètò tàbí bóyá ẹ tiẹ̀ ní nǹkan tẹ́ fẹ́ bá bàbá wa pòfẹ́sọ̀ tẹ́ fẹ́ bá wọn sọ, ẹ pe nọ́mbà Ọmọlúkà, nọ́mbà tiwọn á dọ̀dọ̀ yín. A lè fi nọ́mbà wọn sórí afẹ́fẹ́. Àwa báyìí ibi tá a lọ. Ẹ ṣeun. Ọmọlúkà bò ní kókò.